ṣọlọ kiri tó máa ṣe ṣọlọ ó máa accommodate sí yọyọ anyway ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. You see, I'm here to explain one or two things. I want to explain náà ni. You see, my industry, film industry, is an industry that is very tough for anybody to make it. And I believe we have people out there, you know, paying for what we've got on a platter of gold. I want to address Toyin Aimabo. Àwọn Titans ẹ bọ́ síbí. Ẹ̀yin Titans ẹ bọ́ síbí. Ọmọdé yìí fẹ́ máa attack world best mom. World best mom. Tá ń pè ní Momo Ire. Ọmọdé yìí fẹ́ máa attack here. World best mom. Oya, gbóhùn sókè. Bọ̀bọ̀, gbóhùn sókè. People don't understand why I called you a bastard. You are a bastard, and I'm repeating it. You are a bastard doing. Because if everybody in that industry could grow basket mouth to attack our fellows in that industry, such person is a bastard and evil. Àwọn méjì ni mò ń jà fún báyìí o. Àwọn méjì ni mò ń jà fún o. Toyin Aimabo, more world best mom. Èèyàn tèmi ni. Ọmọ tó jẹ́ pé ó lẹ́kọ̀ọ́ tí wọ́n bí nílé rẹ̀ tó tún wá bí ire tó bí ire kàǹkà tó bí ire kàbìtì àti Fọlá Tinubu Tóbi Latifa Queen Latifa àwọn yẹn ni mò ń jà fún nísìn gẹ́gẹ́ mi ni mo jókòó ìwòye àná báyìí mo ń fún ẹ advice ṣùgbọ́n àwọn sélékòdé àdúgbò àbá ẹ kú wọn níṣẹ́ ugaga ugu gaga ugaga gẹ́gẹ́ ugaga gbà gẹ́gẹ́ mi ni mo jókòó ẹni orí wọ́ọ̀lù mi ni mo wà mi ò dórí wọ́ọ̀lù oníwọ́ọ̀lù n ò bẹ ọdọkọ n ò mọ̀ rí gbogbo bó ṣe ń wọ góòdù ẹ n ò wá yá lọ́wọ́ rẹ àkísà làwa wà alákísà ni mẹ́ mo gbà tèmi support worker ni mí mo gbà bẹ́ẹ̀ gbogbo ọkùnrin ló ti dó mi and that is why I'm glowing I am glowing alájà bímbí ẹ̀yin fúnra yín lẹ máa fẹ́ na ara yín dájọ́ ara yín lálẹ́ yìí part 1 to 150 lèmi máa ṣe ó yá gbóhùn sókè. They stop other Nigerians from being a celebrity because when they swipe your card it will appear that you're an actress. jẹ́ lójú dànù celebrity wo rẹ nú ẹ gbọ́kú. What do you do for a living? Blah blah blah. And I asked one of this immigration, I said, why are you doing this to Nigerians? He says as a matter of Lóyìnbó fact, son. emails from Nigerians that also person is coming, stop him or her. Our people are carrying drugs. Nigerians are carrying drugs. Nigerians are into money laundering. That Nigerian complains too much. That do you know how many emails we receive from Nigerians? That we purposely even send some people back. I was shocked. That I wanted to go that bad. And it to town. Báwo ni yẹn ṣe wá kọ Toyin Aimabo báwo ló ṣe kàn án alátamọ̀tamọ̀. None of your fans, your followers, none of them go. If you need a new And yet website that for your business, don't skip this video. Millions of business stand doing the way you attacked me, the way you attacked other artists. If you've been able to gather such strength to assist Buhari, this country will be a better place. Ìwọ gan tó bá gbogbo strength tí wọ́n fi ń sọ ìbò yìí tí wọ́n náà bá gather strength yẹn tó fi help àwọn obìnrin Nàìjíríà ti move on alájà Esther Gafurulai ibo lẹ ti ń bọ̀ àtẹlẹ tó wà ní Manchester ti ń gbó bí ajá ẹni lábẹ́rẹ́ ajá kẹyìn mi o ẹni mo lábẹ́rẹ́ ajá kẹyìn mi o
mo ní Bukky Jesse kèélé Manchester mọ̀ ti ya dìgbòlugi òun ló mà tún kó yọ́yọ́ bọ Lizzy Anjorin lọ́wọ́ o jẹ́jẹ́ mi ni mo gbólóyún tí mo gbé olóyún sórí péèjì mi n ò dárúkọ rẹ síbẹ̀ Lizzy n ò dárúkọ rẹ síbẹ̀ ọmọdé ó screenshot ẹ̀ ó gbé síbẹ̀ aláṣọ àdúrà you no go better for aláṣọ àdúrà ò ní dúró wò tó. Those your fans, those your fans, your followers. Ìwọ ló máa jẹ gbẹ To buy ọmọ wo ló ṣẹ̀ṣẹ̀ bí your ó pẹ́ ayé ẹ̀ máa ní flavour jù báyìí. nǹkan tí ìwọ náà ṣe fún Tóyìn nígbà tí Tóyìn ṣẹ̀ṣẹ̀ bímọ lélẹ̀ look at it exactly 1 year ago 1 year ago. Some of them won't be able to use their email. Some of them won't be able to travel out again. Some of them won't be able to use their life because of the AIDS, the kind of job you've invested in their bloodstream. Because of the kind of job you've invested in their bloodstream. Tóyìn. Àwọn wo ni Tóyìn invest sínú bloodstream wọn náà àwọn fans ẹ̀ mi ìmọ̀gbà tí Tóyìn wá di doctor tó wá inject sínú bloodstream àwọn fans who are the fans are Troy's àwọn fans Tóyìn gan lè jẹ́ nínú fans yẹ Lizzy Anjorin Ojowuku ìyẹn náà ló extend ọ̀dọ̀ Fọlá. Why are you so mean? Why are you so mean? Ó bọ́ sínú fracas lọ́dọ̀ tèmi nìyẹn o nítorí pé mo lè gbé anybody tó lóyún sórí page mi n ò dárúkọ ẹ sí mi tag ẹ sí nǹkan tó tiẹ̀ ń dùn mí nìyẹn mi tag ẹ sí tí bá tiẹ̀ tag ẹ sí tó bá débẹ̀ wàá wò ní tó bá jẹ́ wípé ìwọ lórí burúkú ọmọ Bukky Jesse aláyé bàjẹ́ fọ́lé túlétúlé mo ti fẹ́ jẹ́ ẹ̀sùn Manchester police mo ti gba reference number mi dání níbo ló wá tí ń bọ̀ tó lókun lọ́rùn tó wá wò pé èmi Adébímpé ló yẹ kó wá fi ṣe aṣọ ọ̀fọ̀ yín èyí ò dùn mí kó gbogbo ẹni tó bá gbé tó náà fẹ́ gbé sáré pátápátá gbogbo wọn náà bá kẹ́yìn sí ẹ gbogbo wọn náà bá kẹ́yìn sí ẹ ọmọ onílé wúlì ìṣọjọ́ sí tó gbé pọ̀n ẹsẹ̀ bọ̀ àwọlẹ̀ gbogbo àwọn tó kù tó gbé pọ̀n náà ẹsẹ̀ wọn ń bọ̀ wá wọlé torí ò kì í ṣèyàn gidi ọmọ lásán ìkejì ajá nìyẹn ọmọ lásán ìkejì ajá nìyẹn òré yàn bájà kò rẹ́ni bájà jàbá òbò máa bú mi jàbá ẹ̀pọ̀ ó bú mi jàbá ọyàn kò rẹ́ni bá sùn kò rẹ́ni dó ṣé mi ló fẹ́ fi ìkanra mọ́ yèmi tí mò ń dó okó mi ní 9 10 ló fẹ́ fi ìkanra mọ́ Bukky Jesse ẹ̀yin jókòó jẹ ẹ̀yin ò rí oko nítorí pé o máa ń já oko jẹ o máa ń fi ẹ̀yin ẹ̀ burúkú já oko jẹ ó yá gbẹ́rù sókè. If you want a better life, you want a good life, you don't destroy people. I'll come out and tell you your publicist is a failure. Bẹ́ẹ̀ náà ni and you said gbogbo àwọn tó ń ṣe publicist fún ẹ ní ìsìn ìwọ Lizzy náà they are failures because wọn tiẹ̀ síbi tó dáa wọn tiẹ̀ sí ibi tó dá ibi ìparun ni wọ́n tiẹ̀ lọ wọ́n rí pé o ṣẹ̀ṣẹ̀ bímọ ní May 1st òní ní May 20 wọ́n tiẹ̀ sínú ìparun mi ò bú ẹ mo fún ẹ ní advice ní ọkọ ẹ olórí burúkú aláyé bàjẹ́ jìgọ́lò ó là ń sọ pé kó tún ayé ṣe you are supposed to be one of the victims but now wọ́n sọ ẹ sínú fracas ó yá gbóhùn sókè. To gutter. Tóyìn, you can cut someone like me a gutter. A gutter of money. A gutter of success. A gutter of 0 to hero. Ew. Thank you for not coming down to my gutter. Because you are not meant here. We don't want people like you in this gutter. And I pray to Almighty Allah to dig this gutter very well. But congratulations to you. You that you stay in mansion of poverty. Ew. Mansion of failure. Ew. Tóyìn, you live in mansion of misery. Ew. Men know. àṣẹ ìwọ àṣẹ nu ẹni wọ́n ti gbọ́ Adébímpé aláṣàdúrà elékìísà Adébímpé aláṣàdúrà oúnjẹ jẹ ìlérí oúnjẹ jẹ kínní ó ṣiṣẹ́ bí akúra kò jẹun aláṣọ bófò Red Cross náà ti mú aṣọ wọn èmi ò wá mọ ẹni tó kú tí wọ́n wọṣọ 5 sí lẹ́nu èmi ò mọ ẹni tó kú tí wọ́n wọṣọ 10 sí lọ́rùn
èmi ò mọ ẹni tó kú tí wọ́n kó góòlù tó jẹ́ pé kì í ṣe pé olè ló máa lọ gé òkú wọn tó máa tún ta body parts wọn. Bukky Jesse, mi tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀, ìwọ oní bling bling òṣì olórí burúkú oníṣòwò àfàṣẹ́bí tó ti kọ́ lélẹ̀ ẹ̀gbọ́n earring etí mi yìí o, etí káràkì ni o, etí káràkì ni o, etí káràkì ni o. Láti jẹ́ pọ́dọ̀ ìyá àbàdàn tèmi ló ti rà tó ti rà ní £50 lórí ibú. I am working back to back ìwọ nìkan ló kọ́kọ́ máa ṣiṣẹ́ back to back, àwọn ìṣiṣẹ́ ń tiwa o. tó bá wá 100,000 dìde láti support worker tèmi ni mò ń ṣe. As a matter of fact, I deserve respect from you. All Nigerians. lórí rán Live with my age. lórí rán I can be able to stand on my feet lórí rán and groom myself. lórí rán I deserve better than you. lórí rán Guys, do you know you don't have to leave your house to make money? lórí rán àṣẹ lórí rán That you want of financial freedom? madam blibli lórí rán. Pusher. So I challenge NDLA to get blood sample of within 24 hours. lórí rán lórí rán Crackhead. crackhead lórí rán lórí rán You are not evil in this. lórí rán. Bukky Jesse ní kó padà sí gbogbo nǹkan tó ń sọ sí world best mom. Ire wọlé dé, ire o, ire ayọ̀, ire wọlé dé, ire ayọ̀, ire wọlé dé, ire ayọ̀, ire wọlé dé, ire ayọ̀. Best mother, best mom, best mom, best mom, best mom. Ire ayọ̀, ire wọlé dé, ire ayọ̀, ire wọlé dé, ire ayọ̀, ire wọlé dé, best mom, ire wọlé dé. Ẹ bá wa kó gbogbo láyé ọjọ́ tèmi náà bọ́ ta o. Èmi àtọ̀rẹ́ mi tí mo dọ́kọ rẹ̀ àti dọ̀rẹ́. Ìwọ wa ti yín bẹ̀. Ìwọ báyìí ọ̀tá ló ṣe títí tó fi gbóyún oṣù 9 oníyàn kan sínú ni. N ò ríru tí ó rí. Going to a blogger. Blogger. Bring down Ìwọ ò lọ blogger, ìwọ ò sá lọ sọ́dọ̀ blogger báyìí. find her person. Ọ̀dọ̀ Kì í ṣe ìwọ nìkan. ìwọ ò sá lọ sọ́dọ̀ blogger Lizzy, ọ̀dọ̀ gablog ló lọ. Gablog ọ̀dọ̀ àwọn tí wọ́n sínwín, àwọn asínwín asíndẹ̀mádé, ọ̀dọ̀ tí wọ́n ní wọ́n lọ, ọ̀dọ̀ tí wọ́n ní wọ́n sá lọ. Ó yá gbóhùn sókè. Oyin kí ni mo rà nígbà yín? Wàá mọ̀. I told you my story. I explained to you. Me too. When you heard my story, you sent someone. Me too. That you never knew I've passed through. Kí mo rà nígbẹ́ Bukky Jesse? Kí ni mo rà lágbẹ́? I told you my story. I told you how I born 3 children for 3 men. What else do you want me to do? I told you I'm a support worker. I told you I'm a Olobo promo. What else do you want me to do? I told you that I cannot wear designer because I'm allergic to it. I am okay with going to charity shop. What is your own? Lori Raw. I told you that I don't like gold. I like to wear my panda and buy it from Yabadan Tia, from Canada. Gbogbo àwọn ní ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́rùn, gbogbo àwọn kíódà, gbogbo àwọn mọ́tò tábà tó sọ́rùn wọn yẹn £50 ló bá dé $100 Canadian dollar ni mo fẹ́ tèmi bẹ́ẹ̀ ni. Mo fẹ́ bẹ́ẹ̀ ni. I told you my story. Wọ́n ní kọ́kọ́ ló sọ story ẹ̀ Lizzy. I told you my story too. Kind of. Ṣé ilé ayé ta máa gbé lọ náà rí? Èmi ò mọ̀ o. Ní industry tó jẹ́ pé téèyàn kan bá sick, a máa ní láti dáwó fún. Exactly. Ìlara yìí náà ni. Lizzy, ìlara yìí náà ni. Bẹ́ẹ̀ ni o. Ìkà kan ló máa rojọ́, ìkà kan ló máa rẹ̀. Like you, Bukky, attacking me lórí irọ́ for no just cause. I celebrated the Iyabeji in our industry. Bukky, have you ever celebrated me? Àfi kó máa bú mi ṣá? What kí ni mo rà ń gbẹ́ ẹ? Ṣébi ni mo ní kó lọ fẹ́ Alhaji orí Google? Ṣébi ni mo ní kó lọ fẹ́ Alhaji Esther Gafuru láàyè? Esther Robili láàyè? Ṣébi ni mo ní kó lọ fẹ́ wọn? Mi ò gbé òbò ẹ mọ́ tèmi. Kí ló tó ń ṣe lára òbò mi pàǹpàpàǹpà? Ṣebí mi ni mo lo bomi tí mo fi dó Gaddafi, èmi ni mo lọ yan mi tí mo gbé sẹ́nu ẹ̀. Èmi ni mo lọ yan mi tí mo gbé sẹ́nu Mr. Apanu. Ṣó wá jọmọ́ tí ẹ ní Bukky ọ̀rẹ́ ni gbọ́yàn sí lẹ́nu. Jẹ́ kó bá ẹ fọyàn ẹ dọ̀dọ̀dọ̀dọ̀. Kó fà dọ̀dọ̀dọ̀. Kó fà dọ̀dọ̀dọ̀ bóyá ara ẹ̀ á lè wà á lẹ̀. Bukky,
Oh, ní dúró wò She tán pẹ̀lẹ́. celebrating. Oh, celebrate me, oh. Did you see any of my fans' comments on her page? Do you see any of my fans? Do you see any of my fans to come to your page? But your own fans, your trolls came to my page this afternoon to come and put down their Olori Buruku comments. Bukky Jesse, do you see any of my fan on your page? Did I put my name on your page? Did I put your name on my page? Did I call your name? You are the one hammering and clamoring for favor from me, and you are calling my name and crying. My baby sorrow fún ọ. I don't know you. Èmi ò mọ̀ ẹ́ rí o. I only met you maybe once or twice. I haven't even seen you. I have never seen you in my life, Bukky Jesse. I don't know you. That the fact that you now know so much about me, ó yà mí lẹ́nu fún ẹ. I see you as a sister. I stood by you. I see you as an enemy. I never stood by you because I don't like you. I can never stand for you. You are a non-entity. I can't stand you, Bukky Jesse. I don't know you. I don't want to know you. I don't want to move near you. People tell you, "Yeah, alátaṣe tó mi ò ṣattachment mi dọ́dọ̀ ẹ." Mi ò ṣattachment mi dọ́dọ̀ ẹ. Attaché mi ò ṣe dọ́dọ̀ ẹ. Mi ò dẹ̀ wá yá pàwọ̀ lọ́wọ́ ẹ. Bọ́yàn mi ṣe máa ń dálẹ̀ lórí kíní bí irun mi mi ò wá yá lọ́wọ́ ẹ. N tó wù mí ni mo so owó ọdẹ mọ́, mo so kọ́kọ́rọ́ mọ́. Nǹkan tó wù mí ni mo ṣe. Sórí ẹ ni mo so mọ́ ni. Aláyé bàjẹ́ ọmọ àlè játijàti. It will be even petty to show people. Bẹ́ẹ̀ni, very petty. Kọ̀kọ̀ ni wọ́n send ẹ̀ sí mi. Bẹ́ẹ̀ni. Ní kọ̀kọ̀ ló ṣe bí fún mi. Ṣùgbọ́n ní gbangba láti máa fi ẹ̀ṣẹ̀ sí. Ní kọ̀kọ̀ ni wọ́n ṣe ibi fún mi. Ní ìkọ̀kọ̀ ni wọ́n ṣe ibi fún mi, ló ń ro ibi sí mi. Ṣùgbọ́n gbangba wá líà láti máa fi ẹ̀ṣẹ̀ sí. Bukky Jesse, ẹ̀sìn náà ló ń ṣe yìí o. Kò sẹ́ni tó wá ṣoore fún rí. Tí wọ́n sọ pé òṣèré ni ò bẹ́ẹ̀ ibi ló ń ṣe. Ibi òun ló wáyé wá ṣe. Oníbi ni ẹ́. Aláyé bàjẹ́ oníbi ni ẹ́. Wà náà ń ṣoore fúnyàn bẹ́ẹ̀ ibi ló ń ṣe fúnyàn. Wà náà ń ṣoore fúnyàn, wà náà ń fúnyàn ní nǹkan bí òfin gbà á sì kí wọn ni. Ó yá gbóhùn sókè, alájà blinblin. Àdàbí tó bá mọ̀ nípa ìlú. Àdàbí jàjọ ogun lọ. Àdàbí tí n bá kọrúkọ ẹ sórí wọ́ọ̀lù mi ní òní àti àná. Tí mo wá sọ pé Bukky Jesse ìwọ ni mò ń bá wí o. Bórúkọ ẹ ṣe wá jọmọ́ Lizzy Anjorin kò yé mi. Mi tiẹ̀ tí wá kọrúkọ Lizzy Anjorin sórí wọ́ọ̀lù mi lónìí. Mo gbé oyún méjì. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wò èwo ni rí àwọn èèyàn dẹ̀ ń sọ wọ́n má kí eré tí o rò pé fake yẹn náà àwọn kan má kí ẹ̀ wọ́n ní real pregnancy mo dẹ̀ kọ is that it 100%. Èmi mo ń gbé oyún mo ń ṣeré ń tèmi ni lórí wọ́ọ̀lù mi. I'm just joking, I'm just playing. You came out in full force. Ó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún yàrá ìyá ẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún babaláku bàbá ẹ̀. Who the hell are you? Ó ti pẹ́ tó ti máa ń ṣe ó ti kọjá boundary yẹ o. Ó kọjá boundary yẹ. Ó yá bọ́ síbí. Màá ní mo ṣépè. I wish people can see àwọn nǹkan tó máa ń fi ránṣẹ́ sí péjì àwọn. Ẹ ṣé ẹ̀yin tẹ́ wà lórí bí ẹ máa ní mo ṣépè. Ẹ máa pè mí láláṣọ aláṣọ èpè aláṣọ kú ẹ ní mo fi mo wish kẹ́ ẹ lè rí nǹkan tí ọmọ Bukky Jesse yìí tó ṣe lọ́sàn-án yìí. It's very uncommon. It's despicable. Nǹkan tó ṣe. It is very 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 despicable. Tó wá bọ́ta tó ń fẹ́ fún gbò tó ń pariwo orúkọ mi. Ojú mi máa rojú tó rọ̀ ní Lorenzo. Oníkọ́ ló ti fọ́ mọ́tò àwọn èèyàn wá try ẹ̀ àti fọ́ mọ́tò mi. Mo ní reference náà ojoojúmọ́ báyìí ni mo máa fẹjọ́ ẹ̀sùn ọlọ́pàá every blessed day. Mo ti fẹjọ́ ẹ̀sùn lónìí mo ti gba reference number máa fẹjọ́ ẹ̀sùn lọ́la máa fi ẹjọ́ ẹ̀sùn every blessed day. Every blessed day ni mo máa fẹjọ́ ẹ̀sùn. Ó ga o. Ó yá People can know the way you package the sick lies and everything against people. Don't share that. I wish people can see
Lizzy, I wish people can see the way tí ìwà àti Bukky tẹ́ fi máa ń package irọ́, tẹ́ fi máa ń package lies against àwọn tó ń ṣe dáadáa bíi Ọládélé Genesis tẹ́ fẹ́ rub into the mud ṣùgbọ́n tọ́lọ́run ò gbà fún yín ó yá go on song. Yorùbá ẹ ronú. Yorùbá ẹ ronú. Ṣé irú ayé ta fẹ́ máa gbé náà? Èmi gan imagine tọ́gbà ní Yorùbá nation yá ṣe irú àwọn tá a fẹ́ kó lọ sí Yorùbá nation ni irú àwọn eyín jákòjẹ eyín jámilókòjẹ eyín jẹ lọ sí eyín nǹkan tí ò bá kàn mí máa dá sí eyín ọgọ tọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà eyín lórí irọ́ ara 50 pound gearingi a máa pè ní kíní eyín kẹ dúró sílé onílé kẹ máa post kẹ máa ṣe kẹ má lè ṣe nǹkan kan nílé yín eyín ìwọ ń bú láùnjì mi oníláùnjì mi o onódọ̀tí ó débẹ̀ rí ni lórí ibú ọmọ àlè. To help the society, to bring some people of poverty, even to buy 10,000 ni mo sọ fún wọn lóṣù, I've been able to, to do something in the society. Tówó bá yún ẹ lọ́wọ́ tó mọ nǹkan tó máa fi extra time ẹ ṣe ó ṣe lọ empower àwọn ènìyàn ní Nàìjíríà kó jókòó kó wò pé kì í ṣe fracas ló yẹ kó máa ṣe ẹgbẹ́ anybody tó bá ń sọ̀rọ̀ ń pa èèyàn anything tó bá ti rí lórí internet àwa entitled láti sọ sí opinion tèmi lè má bá tí èmi tiẹ̀ mú lónìí a tún lè agree nípa nǹkan míì lọ́la olórí burúkú gbèsè èmi ò bẹ́ẹ̀ ṣe fracasi opinion mi ló lè má bá tiẹ̀ mú ìyẹn ò ní pé kó sọ mí dọ̀tá kó bẹ̀rẹ̀ sí ní bú mi ìyẹn ò ní kó bú mi torí pé gíìsì jẹ́yàn tiẹ̀ lónìí èèyàn mi lè tún jẹ́yàn tèmi lọ́la kí ni mo ṣe kí ni mo rà nígbà ẹ ó ga fún ẹ o ó yá ẹni tí ó dẹ ẹlẹ́jọ́ náà lélẹ̀. I deserve respect from you àti àwọn kówó tiẹ̀ àti gbogbo ẹ̀yin olórí burúkú tẹ long time sórí page ẹ̀ tẹ̀ ń bú mi. I deserve respect from you. Mi ò dọ́dọ̀ yín, mi ò dórí wọ́ọ̀lù yín, mi ò dórí wọ́ọ̀lù yín, mi ò bá yín jà, mi ò dọ́dọ̀ yín, mi ìkọrúkọ yín sórí wọ́ọ̀lù mi. Orí wọ́ọ̀lù mi ni mo ti ń ṣeré. Ṣé nígbà èèyàn máa gbélé ẹni kó fọrùn rọ lórí wọ́ọ̀lù mi mo ti ń ṣeré. N ò dárúkọ rẹ síbẹ̀, n ò sì dárúkọ Lizzy síbẹ̀. Lónìí yìí lánàá àti sọ̀rọ̀ Lizzy adé ti ṣe dáadáa ti package mo dẹ̀ sọ pé gbogbo ẹ̀yin èèyàn mo kúrò lórí ẹ̀ ṣé tí bá wá gbé oyún kalẹ̀ tí mo gbé oyún kalẹ̀ síbẹ̀ èwo ni òtítọ́ èwo ni àwọn kan máàkì ẹ̀ pé ti Lizzy yẹn o òun ni jẹ̀ní o àwọn kan ní beautiful pregnancy àpé ara ẹ̀ ti ẹ̀dá oríṣiríṣi kọ́mẹ̀ntì ni wọ́n kọ síbẹ̀ ó rí mi ìdẹ́kọ́rúkọ ẹ̀ sí wọ́n ń pòun má gogo lẹ́nu ò lè pòun mọ́ mi lẹ́nu Bukky Jesse o kéré o bíntín o bìlò kí ni mo sọ o kéré o bíntín o kéré báyìí o bíntín o tún bìlò ìwọ àbáláàrú ẹ. I posted a video where there was fire incident in my hotel. You said you are a nursing mother. Tony, do I deserve what you're doing to me? Exactly. Come back. Exactly. I have never. Lọ́yà tó sọ pé ó fẹ́ rán wá yẹn. Lọ́yà tó ní ó fẹ́ rán wá mò ń retí ẹ o. Your publicist. You guys are watching Tony. You have your own child. Gbogbo yín ẹ̀dẹ̀ ń wo. Bẹ́ẹ̀ni gbogbo yín ẹ̀ ń wo Bukky ó dẹ̀ ń sọnù sínú ayé ẹ̀dẹ̀ gbọ́wọ́lé rán báyìí ẹ̀ ń wò ó já ẹ rí i pé ó ti ní rabies ẹni lábẹ́rẹ́ ajá kẹyìn mi ẹni mọ̀ra bẹ́rẹ́ ajá kẹyìn mi o Bukky Jesse kéégbélé Manchester mọ̀ ti yá dìgbò lugi. So I want you to divert the strength of your followers to do business. I want you to divert it into your business. Bukky gbogbo straight tó fi ń gbó hàwùhàwù káàkiri tó ń ṣọ́ orí wọ́ọ̀lù oníwọ́ọ̀lù káàkiri I want you to divert it and do a business. Àmàlà tó ní o fẹ́ tà yẹn o lè máa tà ní Manchester bí kò ní àmàlà
joint, ara wọn tó ń ta gúgúrú, ara wọn tó ń ta ẹ̀pà, ara wọn tó ń ta mọ́ínmọ́ín, ara wọn tó ń ṣe oríṣiríṣi nǹkan. O lè divert ẹ̀. Ìṣẹ́jú ẹ ni wọ́n ṣe bẹ̀rẹ̀ àwọn businesses ní bíbáyìí. O rí nǹkan kan ṣe dùkọ̀ jókòó sínú mọ́tò ọ̀rọ̀ lọ́rọ̀ tí ó kàn ẹ́ tí wọ́n dá sí ẹ sí ní opinion tiẹ̀. You, because you don't have an opinion of your own, and that means o lè rori ẹ òun ló ṣe attack opinion olopinion òní. I had just 10,000 followers when I started my. Èmi ò tiẹ̀ ní follower That kankan. 10,000 followers. Alhamdulillah. Na alhamdulillah. Ìwọ kan náà ló máa sọ̀rọ̀ blue tick. Jọba wo ni blue tick? Báwo ló ṣe jẹ́ owó? Ìwọ kan náà ló máa sọ pé o ní followers. Báwo ni followers ó ṣe jẹ́ owó? Kò yé mi o. Followers that could not help you to deliver your baby in a better hospital. Jésù. Alhamdulillah. Alhamdulillah. Astaghfirullah. Astagfirullah. Ẹ tún bẹ́ẹ̀ yẹn sọ. That Jeez. inú mi ń dùn sí ẹ. Mo ń ṣàdúrà fún ẹ. Tí mi ò bá wá lò ẹ, tó mì pé mo jọ́ta ẹ. Tóyìn. Astagfirullah. Tí ò bá lò ẹ, Eh? ṣé wọ́n lò mí rí? Eh? Àti pé ó lò mí ní òwò ẹ. Bukky Jesse, tí mi ò bá wá dárúkọ ẹ, tí mi ò bọ́ sórí ilé nìyẹn, mi ò wáṣẹ́ wá síbi iṣẹ́ ẹ, n ò bá ẹ pàdé rí, n ò ya mọ́tò lọ́wọ́ ẹ rí, n ò pè ẹ fálásè rí, kí ló wá mú ẹ dọ́dọ̀ mi? Kí ló mú ẹ dọ́dọ̀ mi? Mi ò ní eyebrow lójú, wọn ẹ̀yìn náà ti gba eyebrow mi lọ, ó gbé eyebrow mi lọ, mo ti fa pẹ̀lú bábà. Kí ló kàn ẹ́ ń bẹ̀ ṣe pé mi ni mo lójú mi? Èmi ló máa lójú mi. Kí ló kan tiẹ̀ ń bẹ̀ mi ní eyebrow lójú? Kí ló kan tiẹ̀ ń bẹ̀? Mi ìwọ aṣọ náà wó wòrán aṣọ. Èmi ò ní, mo lọ́mọ mẹ́ta tí mò ń tọ́jú, mi ò lè máa fowó mi ra designer. Mo ní mi ò lè máa ṣe yẹn, ìwọ ló lè máa ṣorí burúkú kó máa ra gágà kan gbé sójú, gágà kan gbé sójú lásán kan ta ní 50p ní China, tí ìwọ lè máa rà kó máa rà ní owó bówó. That is your own cup of tea. O lè máa ṣe irun kó lọ máa ra irun oní 1,000 kébí dẹ̀ máa ra irun oní 10 kobo. That is my own cup of tea. I'll see you. Yeah. I'll come and sign it for you. Kí dẹ̀ máa ra irun oní 1 kobo. Tèmi nìyẹn tó pé mi ni mo fowó mi jẹ. Kí wá ní tiẹ̀ mo yáwó lọ́wọ́ ẹni ń dán Bukky Jesse. Ẹ rí ẹni tó bá ti dé basket mouth tẹ́lẹ̀. Ẹni tó bá ti ní basket mouth. I am a blogger. N tí n bá rí lórí internet máa sọ̀rọ̀ nípa bó ṣe yé mi sí. Tí n bá máa bú ẹni yẹn máa bú. I will talk about it. You can't hold my mouth. Irú ọmọ òṣìwò lùwọ́ jẹ́ ní dán. Ó yá, go on sọ́hun. Ará ilé ẹ̀ náà ni ó dẹ̀ ẹlẹ́jọ́. Àníkú àníhùn. Bẹ́ẹ̀ni, ojú wa ni ó ṣe. Kò sí nǹkan tó máa ṣe tẹ́ ní jèrè. Kò sí nǹkan tó máa ṣe tó ní jèrè ẹ̀ Bukky Jesse. And to the youths, it's good to have a role model. And it's good to follow your role model instruction. Bẹ́ẹ̀ni o, role model tiẹ̀ lélẹ́yìí báyìí Bukky Jesse. Òun ló ń follow yìí. Àti rẹ́ni tó fi basket mouth jọ. Àti rẹ́ni tó fi jọ. Mi ṣe kéèsì ẹ rí bó ṣe ń gbé kéèsì ẹ wá sọ́dọ̀ mi, mo kàn ń wò pé ẹjọ́ ẹjù dànù mo kún ò ṣe fracas ni yí pé kélé sọ̀rọ̀ kó attack, kélé sọ̀rọ̀ kó attack. Mo ní mi ò ṣe mọ́. Ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ tèmi. N tí bá sọ sí ẹ tí ò bá dùn mọ́ ẹnu wá bá mi. Bí pé bó ṣe ro ọ̀rọ̀ yẹn kọ́ ló dẹ̀ ṣe rí o, báyìí ló ṣe rí. Nǹkan tí mo rí lórí íńtánẹ́ẹ̀tì ni mo gbé. Bí mo dẹ̀ ṣe rí tèmi sí nìyẹn. It is my own opinion. Lè kò sí nǹkan tó lè ṣe tó fi lè change opinion mi fún mi. Ìwọ náà lọ ṣe tiẹ̀ sórí wall ẹ. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ẹ yàgò bá yàgò lọ́nà fún mi. Hello, I'm Dr. Raphael. Bó ló ti ń bọ̀ Dr. Rafa? You see, people will never understand this thing because I never understand this as well. Mama will pay every Tony like you know until I have my own share of the pay. Yeah. Tony. Baby náà ṣe máa ń sọ nìyẹn. Ẹ fi Bukky sílẹ̀ kí ló ń ṣe kí ẹ fi lè.
ẹ fi sílẹ̀ ọ̀ǹtí tèmi náà wá gba tèmi lónìí ọ̀ǹtí tí mo gba tèmi lónìí oníkọ́ ló ti máa ń bú mi lórí platform ẹ̀ wàá tú òṣèdè wàá ṣe gbogbo ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ pé mi rí ẹ mo ṣáà ń lọ tèmi pé ọjọ́ tó bá wá lórí láyà o èṣù yẹn wá tiẹ̀ kò ríbi tiẹ̀ sí ó tiẹ̀ sọ́dọ̀ mi ó tiẹ̀ ó wá tiẹ̀ sọ́dọ̀ mi láì dárúkọ ẹ gbogbo èèyàn irú wá ògiri wá gbogbo tó bá rí gbogbo àwọn tó ṣe fídíò fún Lizzy ní Nàìjíríà tí wọ́n ti ẹ̀ ní dátà wàá máa jà gan wàá jà gan ó wá rí i pé èmi wà ń bí mo tún wá nítòsí ẹ ó wá rò pé gbogbo bó ṣe ń gbó yẹn tó ń ṣe gàràgàrà ìwọ tó jẹ́ pé ó wá wọ bra títí èjìká ẹ jìn sínú èjìká ẹ ní kọ́tà your shoulder has gutters ibi tí bra máa ń dúró sí ní èjìká ẹ ó dàbí 10 inches gbogbo ẹran ọbẹ̀ ti jẹrà wọnú ìwọ ọmọ òṣì rádaràda orí ráṣinráṣin ní ìmẹ́ni tó fún ẹ pé ó fáyìn bàbá ṣe báyìí ẹnu ẹ papọ̀ orí láì síbi mú ẹni at 40 kíni ná 46 kan ló fẹ́ pé lọ́dún yìí kò ní yẹgbá fún ẹ kò ní dáa fún ẹ. ó ti bàjẹ́ lẹ́rù débi pé wọ́n máa pàdé àwọn ọmọ mi wọ́n á dẹ̀ máa para wọn sí ẹ lọ́rùn. ìwọ́n tó dẹ́ ló ṣì lórí destroy ọmọ bí ti kéré wù your own selfish interest. exactly. Yes, then. Tony, don't give me £3. Are you selling this for £3? It's God doing. I can't buy it for £3. I'm buying it for £5. Yeah, go and give it to them in the lounge. Tell them to pay You me don't want £5. people to talk about your past. Yeah, But go and Tony, pay £5 in the lounge. you are making life miserable for people. People that did nothing to you. People that mean no harm. And you are killing them. Tony, why they power? People that means no harm to you, people that have never touched you, have never trespassed you, people that have not talked to you. Oh, the mama was it wà máa crucify wọn wà dé fẹ́ pa wọ́n wà máa bragado pé wọ́n ní àwọn hitmen lóríṣiríṣi. Bukky àgémọ ni fún ẹ o wọ́n rí ọkọ tó ń gégi wọ́n ní kí lórúkọ ẹ ó náà wọn àgémọ leléyìí fún ẹ. Bukky Jesse àgémọ leléyìí fún ẹ. Èèyàn sáyé tó àbí bẹ́ẹ̀ kọ́ wàá dẹ̀ ṣojú fún. Wàá pààyàn sáyé tán Bukky Jesse wàá ṣojú fúrú. Esther Gafuru láì yàwó aláàjì òṣì yàwó aláàjì gúgù yàwó aláàjì tí òrò kódó tọ́ńdó látòrí íńtánẹ́ẹ̀tì a sọ fún yín ẹ má máa ṣe sex texting mọ́ lórí kíní ẹ yé gbogbo yín orí íńtánẹ́ẹ̀tì náà ti ń dùn ẹ̀ ó yá fọwọ́ sí ó yá kẹnu sí yá gbẹnu sọ́yàn gbẹnu sídìí gúgù náà ni gbogbo ẹ̀ bá dé gúgù náà ni gbogbo ẹ̀ bá dé ó yá. Ó yẹ kó ti jù báyìí lọ jẹ́ka rẹ̀ tíátà ò fẹ́ ọ̀tẹ̀ ẹ̀dá. Ó yẹ kó o ti jù báyìí lọ Bukky Jesse lẹ́yìn ìgbà tó ta ogún tí bàbá ẹ̀ fún ẹ tán ó dáa gbogbo ẹni tó bá ṣoore fún because inú ẹ ò dáa ó máa backfire ó yẹ kó o ti jù báyìí lọ àwọn èèyàn gan bẹ̀rù ẹ ọmọ wúlíṣì ọjọ́ sí bàtà rainbow tó fún red and white and green ọmọ yẹn lòun ò tí ì fẹ́ kẹ ó kọ sórí show báyìí ni pé wàá gba bàtà ẹ padà lórí ibú ọmọ àlè játijàti. Tó bá ń ṣe tíátà tó bá ń fi ọ̀tẹ̀ kún tíátà á dẹ̀ máa tẹ onítàn wọn ni. Tó o bá wá ń ṣiṣẹ́ kíá tó o bá ń fi ọ̀tẹ̀ kún o sì ní rí ẹni nurture ẹ o ò ní rẹ́ni kíá fún àwọn fámìlì ẹ nítorí pé mi ò fi ọ̀tẹ̀ kún ẹ ṣáàrí èèyàn tèmi tó wọlé nísìn tó náà wọ́n ta ṣòkòtò fún mi ní £3 tí mo ní £5 ní sàn fún kó bá kó lọ sínú lounge ibi iṣẹ́ support work náà ni ibi táwa ti ń rérè tiwa nìyẹn kí ló wá kan tiẹ̀ ń bẹ olórí burúkú ọmọ àlè ẹ̀jẹ̀ tì àrígiṣẹ́gi
tó bá náà òun máa ṣẹ́gi orí ara rẹ̀ ni ó ṣẹlẹ̀. Bukky Jesse jẹ́jẹ́ mi ni mo máa jókòó. Hello sweetheart, I told you go to the lounge. Yes. Yes. Look at me very Go well. to the lounge. In as much as to Thank bash you. you don't attack. Oh, mama, she video. Toyin. In as much tó bá wá attack mi, màá máa ṣe fídíò fún Lizzy. Màá máa ṣe fídíò fún Lizzy Anjorin àtọkọ ẹ̀. Màá gbé wọn sáré. Màá sáré kábàkábà. I'm trying to understand where it was. Just all about the. Yeah, you are the best. You are the best, darling. Yeah. Go. Let me clock my office. Yeah, go out for you know. Tó bá ṣe wà, tó bá attack, oh, mama, she video. Tí ó bá sí pé publicist ò kọ́, a civil matter. Ẹ pé bí irú àwọn ìlú kan náà máa gbàpò tí Fẹ́mi àti ẹni àjọ máa jókòó. Èmi Tóyìn ló sọ̀rọ̀ lọ́yà tó bá nídìí owó àmà fún ẹ. Èmi Bukky, ó ń sọ̀rọ̀ aṣọ tí mò ń wọ̀. Tó bá mọ ohun tèmi ti là kọjá ní ilé ayé ni. Ní ilé ayé mi kékeré yìí, bó bá rí mi wàá máa kúnlẹ̀ wàá máa rá bàbà ni. Tó bá rí ohun tí mo ti là kọjá, tí mo wá ìdúró ṣánṣánṣán. Tí mo dúró ṣánṣánṣán bí ọmọ ogun gbàlà, tí mi ò dẹ̀ tọrọ jẹ, tí mo lè dúró, tí mo lè fọwọ́ sọ̀yà. Ẹran ni mo gbá. Wípé ní ìdílé bàbá ní ìdílé ìyá kò sí èèyàn kankan tó fọwọ́ tì mí sókè àfi Ọlọ́run ọba. Èmi ni wọ́n fẹ́ wá máa attack lórí ọ̀rọ̀ kíni lẹ́yìn ìgbà tí mo ní mi ò ṣe fracas mọ́ tí mi ò dẹ̀ dá sí kankan nínú yín. Tí mo ní nǹkan tó bá ń trend lórí internet màá wá máa sọ. Celebrity asọ̀rọ̀ wọn tí n bá rí gbé màá sọ ní nǹkan tí n bá mọ̀. Èyí tí mi bá mọ̀ irú eléyìí tó sọ pé irú SSS tí wọ́n ní SSSA or whatever tí wọ́n ní ó jí owó ní America ó defraud America of benefit. Mi ò mọ̀ nǹkan kan nípa ẹ̀, mi ti ẹ̀ gbórúkọ ẹ̀ rí. Jọ̀ọ́ báwo ni mo ṣe fẹ́ sọ̀rọ̀ ẹ̀ nígbà tí mi ìgbórúkọ ẹ̀ rí? Ṣé kí n wá cook story ni? Mi ì lè cook story. Ṣùgbọ́n ìwọ Lizzy Anjorin àrí ẹnu play àrí ẹ nínú shop àrí ẹ bó ṣe máa ń kó bling sọ́ra tó máa ń ṣe kirikiri àdẹ̀rí ẹ pé basket mouth nìyẹn àrí ẹ bí ẹni tó bímọ tó lọ bímọ ẹ̀ jẹ́jẹ́ sí hospital tó ní ilé alágbo ló bí sí àrí ẹ pé ẹnu ẹ rí pẹ́tẹ́pẹ́tẹ́ ẹnu ẹ rí pàṣàpàṣà bí òbò pẹ́pẹ́yẹ. Ó yá gbóhùn sókè. Kí ló tún dé? Ẹ mọ́ sá lọ. Kàríbì kan tí bọ́nà ti gbélé ìwà báyìí. Ẹ kú òǹbí torí adé part 200 o. Ẹ kú òǹbí ìgèrè. Àmọ́ tá máa tẹ̀ tó máa fi lọ kí ló máa tẹ̀ tó máa kú òǹbí ìsìn. Ká ṣe gbọ́ alájà bling sí. Tó ti lọ ní ó ti lọ. Ok, ẹ jẹ́ amúkejì wá fún yín. Ẹ jẹ́ amúkejì wá fún yín. Olè ó pọ̀ ó ti jẹ̀bù lẹ́kẹ́tẹ́. Ìbímọdé lèmi ò rẹ́ nìkan ojú mi. Ó dà. Wá sí pé publicist ò kọ́ a civil matter. Ẹ pé bí irú àwọn ìlú kan náà máa gbàpò tí Fẹ́mi àti bẹ́ẹ̀ ni àjọ máa jókòó ni. Èmi Tóyìn ló sọ̀rọ̀ lọ́yà tó bá nídìí owó àmà fún ẹ lówó lọ́yà ó rí jájẹ. Èmi ò rí jájẹ Bukky ò rí jájẹ tó bá ní ìdówó kó wá gbà ìwọ náà sọ wípé mo fi àwọn kan sórí payroll mi mo dúpẹ́ pé ìwọ náà mọ̀ pé àwọn kan wà lórí payroll mi àwọn tí mi mọ̀ rí wọ́n wà lórí payroll mi tí wọ́n bá fẹ́
kí n tún fún ẹ èyí tí wọ́n fi ń ṣòṣì bí ẹran tó ṣẹ́wó tó ń ra gíláṣìsì Gucci gẹ̀ẹ́dọ̀rọ̀ Gucci tẹ́ ń fi sójú tó ń ra ẹyọ kan ní 400 yẹn èmi fi ń ṣàǹfààní fún àwọn ìra ní Nàìjíríà ni èyí tó máa dé tó máa ṣẹnu yápayàpá ò tí Bukky ò mọ̀ bẹ́nu ẹ ṣe rí ṣá ẹnu ẹ wà disgusting wo bí Bukky ṣe wo bẹ́lẹ̀ ṣe ṣe ni wo bẹ́ẹ̀ ni ẹ ṣe rí nìyẹn tó wọ́ sẹ́gbẹ́ kan tó wọ́ pè mí lẹ́lẹ́nu wíwọ́ láì mọ̀ pé ìwọ gangan ni ẹnu ẹ wọ́ jù ó wọ̀wọ́ ní ẹ̀yẹn ló ṣe rọ́kùnrin pè ẹ́ èmi tí mo tún rọ́kùnrin pè mí at 54 ó tún jealous mi ò mọ ẹrí náà Adébímpé mi o Adébímpé mi o Adébímpé mi o rọgbọdọ bí ọká máa dá gbọdọgbọdọ Adébímpé mi o Adébímpé mi o Adébímpé rọgbọdọ bí ọká máa dá gbọdọgbọdọ máa dá gbọdọgbọdọ o ọmọ Àkúrẹ́ níbi kan tí lómi méjì o kan péjèjì lálá èmi Adébímpé èmi kí máa dá gbọdọgbọdọ kákùlù fún ọ. ayé òkè nírú wà tó ní yẹn. You people are looking at me like this. They were like, is it small business? Is it that a small business that fetches out this money? No, àánú ni mo rí gbà. It's not the business. Gbogbo nǹkan tẹ́ ẹ rí tí mo èmi kọ́ ni mo ní. Ọlọ́run ni. Gbogbo nǹkan tí mo ní lónìí gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan àánú ni mo rí gbà àánú òun ni mo rí gbà kò sí ní ìdílé ìyá mi tí wọ́n fọwọ́ tì mí sókè báyìí kò sí ní ìdílé bàbá mi tí wọ́n fọwọ́ tì mí sókè báyìí àánú ni mo rí gbà kí ló yẹ tó ń bẹ́ẹ̀ tó wá ń bínú àánú Ọlọ́run kò lè dùn mí fún ọ torí pé o bínú o bínú òjíṣẹ́ Ọlọ́run wàá jẹgbà sọ́nọ́bà dé ẹ̀ náà. And I want to tell you another secret. If I'm not doing well in my business, I won't be able to make a message. Excuse me. Sorry. And I want to tell you another secret. If I'm not doing well in my business, I won't achieve this little. You see, making it in business, it will take a lot of things. Sorry. You see, making it in life entails a lot of things. Making it in life entails a lot of things. And what is making it in life? Making it in life is when you can sustain yourself. You have your own accommodation. You have your own car. You have your own children. You are not looking up to anybody for anything. You are not looking for validation from anybody. You have self-love for yourself. Ìwọ Bukky ò ní self-love. You are always looking for validation from any. Èmi ò look for validation lọ́dọ̀ ẹ. Mo wá pé kó validate me. Who are you to ma validate me? Èmi rọgbọdọ bí ọkà Adébímpé Aláṣàdúrà. O mọ̀ mi ṣá ẹni ó kó mọ̀ ẹni ó mọ̀ ó kó ká kúlù fún ẹ. Business is not a child's play. Imagine o ta lipstick gan o rita. Check my page. Olè oníwòròwòrò ayáwó kó má ti rí yan kan tó lájọ ni ẹni ẹlẹ́ni ń dájọ́ rẹ̀ ó ń dájọ́ ẹ̀ èèyàn ń dájọ́. Ìwọ wá lọ bá ẹjọ́ ẹ̀yá mi lájọ àwọn kan sọ pé wọ́n fẹ́ gba ìwé ìgbélú mo wá ní kẹ́ ẹ̀yá mi lájọ yín. Bukky abániláyé jẹ́ ni ẹ́ ọ̀bániláyé jẹ́ ká kú fún ẹ. I think you should engage your followers in such manner or in that way. Toyin, you should. You need it. O ta lipstick. Ṣé mọ̀ pé ńgbà tí Lizzy ń ṣe kíní fún Tóyìn Àyèmákù ìyáre world best mom ọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ bímọ ni o ìwọ náà wá ń gbà á ní ojú pálí báyìí o mọ̀ bó ṣe rí ara ń kan ẹ́ gbogbo ẹ̀ ń bá ẹ lọ́tún ń bá ẹ lọ́sì
àwọn olórí burúkú amukú mẹ́kan bíi Bukky Jesse wọ́n tún gbé ẹ kọlu ènìyàn kí ló dé táyé ṣamalamala bẹ́yẹn Lizzy Anjorin tí ayé ò mú yes kì í ṣe owó nìkan láyé èèyàn fi mú yes ṣé owó tó wá nísìn ṣó gba depression ṣó gba postnatal depression tó ní ṣó gbà lọ́wọ́ ẹ kò gbà. The rich also cry. The rich also cry. Happiness, you can't buy happiness with money. You cannot. If you want to make it, Then I mean Nigeria of today, if you want to be able to eat 3 times a day, inú burúkú ló ní Bukky Jesse. Tí ìbá ṣe inú burúkú ló ní, kí ló kàn ẹ́ pẹ̀lú nǹkan tí mo gbé sórí wọ́ọ̀lù mi? Ìbá ní Lizzy ò gbóyún ẹ̀. Tí wọ́n dẹ̀ mọ̀ pé Lizzy gbóyún kí n tiẹ̀ ń bẹ̀. Ìwọ lè lọ kọ́ sórí wọ́ọ̀lù ẹ̀. Lizzy, ìgbà tó bímọ yẹn, lè hospital kó lọ́kọ̀ nǹkan tó wù ẹ́ sórí wọ́ọ̀lù ẹ̀. You don't need to put my name there. Orúkọ mi tó fi síbẹ̀ ló fa fracas tó bá jẹ́ pé o celebrate ìbú tó kàn celebrate ẹ̀ bó ṣe wá padà torí ẹ̀ tọpọlọ ẹ̀ tó dàbí ọpọlọ aáyán yẹn tí tó ní nǹkan kan eléri ibú àjẹgbodòrò àjẹkùnmọ́ iṣu tó wá lọ gbé tìkì níbi tó wà tọkọ ẹ̀ wà nù plane sí tó gbé síbẹ̀ ìwọ ò lè gbèrú yẹn síbẹ̀ o ò táàgù orúkọ èèyàn kan this marriage has come to stay èèyàn kọ́kọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Èèyàn kọ́kọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. That is the thing. Nǹkan tó jẹ́ pé kálukú ṣe tiẹ̀ nìyẹn. I should have peace. I should be able to have peace on my cyberspace. I should be able to have peace on my cyberspace. Spacey. Má jẹ́ ìṣòyìnbó àbí sí wíńdà ìwọ tó wà tún gbọ́ oyún àbí sí wíńdà ẹ̀ láàmú nítorí pé kí ni ìdùnnú òsì tí ẹ ò láyọ̀. Ọmọ ẹ ò fún ẹ láyọ̀ gbogbo nǹkan tó ní tó wà lágbègbè mọ́tò ẹ ò fún ẹ láyọ̀ iṣẹ́ ẹ ò fún ẹ láyọ̀ gbogbo nǹkan tó ń ṣe ò láyọ̀ ò tún fúnra ẹ láyọ̀ fún mi láyọ̀ ayọ̀ ìgbàlà ni mo fẹ́ fi fún mi o kò tí ì tó olórí burúkú ó ní mo lọ yá aṣọ lọ́dọ̀ àwọn resident mi ṣe bó ìṣẹ́jú ẹnìkan ti ẹ̀ka aṣọ wá ń sìn wo aṣọ tó kó wà nìyẹn ni máa wọ̀ lọ́la tó fẹ́ tà fún mi ní £3 tí mo sì ní £5 ní ń rà. You say bring on evidence. I should bring on evidence. Toyin. Imagine gbogbo ẹ̀yin tẹ́ ń gbèjà Toyin tó bá jẹ́ pé ẹ̀yin lára lé yín. My African brothers and sisters. How long do we keep work? Ojúlùmọ̀ yín ló lọ bá blogger pé ẹ wá mo fẹ́ báyé Lizzy jẹ́ tó dẹ̀ jẹ́ pé ẹni tó ń tẹ̀lé sorry imagine tó bá jẹ́ pé ará ilé yín kan ni ọmọ iṣẹ́ tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ló lọ sọ́dọ̀ blogger pé ẹ wá mo fẹ́ báyé ìyá òjò jẹ́ sorry ẹ wá mo fẹ́ báyé ìyá ìlú jẹ́ sorry Aisha Gafuru line. Tí ará ilé yín yẹn tó dẹ̀ sì ń glorify irú ẹni bẹ́ẹ̀ mo dẹ̀ dákẹ́ láti jọjọ́. Dákẹ́ láti jọjọ́ ìwọ wù ẹ̀ràn. blogger tí ó kò tó we keep blaming. Sórí ẹnu ẹ tó ní ó já wáìlà yẹn tó sẹ pé ẹnu ẹ ó fẹ́ máa fi gbélu èèyàn kiri ni eléyìí ló máa fi ṣe àṣemọ́ ẹnu ẹ tó ń já bálàbálàbálà yẹn eléyìí ló máa fi ṣe àṣemọ́. Bukky Jesse àtiwọ́ àti Lizzy Benson àbí kí lorúkọ Lizzy Anjorin eléyìí lẹ́yìn méjèèjì máa fi ṣàṣemọ́ ṣe ẹ̀ náà mọ̀rọ̀ sọ ni mo lè kúrú mo lè ga mo lè ṣe gbé láì tọ́ yín lórí irọ́ mi ìdọ́dọ̀ ẹ̀ lórí irọ́ ó jẹgba kú ni part 1 to 300 la máa ṣe nínú ilé tógìrì ò bá lanu lórí pé mo post oyún which one is real which one is fake gbogbo àwọn èèyàn ní equal amount ni àwọn kan ní eléyìí o èyí tí tó pupa yìí o tí kò sí là ń bẹ o tí ò sí ìlà tá a fi bímọ ń bẹ o àwọn kan ní òní original àwọn kan ní òní ó bẹ́ẹ̀ sí àwọn kan ní ó ti ẹ̀rọ bọ́ọ̀sì dáadáa everybody is entitled to their opinion. Why will you come on my page and lambast me and then go on your page and put an update for me
And then you came out online again, live, to come and disgrace yourself. Only useless jù ní gbogbo àwọn nurses tó wà ní orí Facebook, because I'm a nurse, me good or low opinion. Oni gbogbo nǹkan èmi ni mo ṣá useless jù. Dẹ̀ fi mí sílẹ̀ pẹ̀lú bí mo ṣe useless mi. Ṣé mo wá dọ́dọ̀ ẹ? Tí àwọn ọmọ mi ò bá sọ pé mo useless, ọkùnrin tó ń dó mi tí ò bá ti sọ pé òbò mi useless, tó sì ń la, tó ń dá mi sí, tí ń dá mi sí, tí ń la, tí ń gbẹ́nu sí, tó love ẹ̀ bàjẹ́ kí wá ń tiẹ̀ ń bẹ̀. What's your own there? Wo rí yan ọkọ pè ẹ́ náà. Bí wọ́n ṣe ń wọ designer tó ń wọ bra mẹ́rin papọ̀, tí gbogbo èjìká ẹ̀ dig, tó jẹ́ pé ó lè gba 10-inch rod on each side of your shoulders. Nítorí pé ó bá kó àwárí kàkàkàkà, àrí kókókókó. Who born you? Lóṣì. Bukky. And let me tell you another thing. I want you to stop this. I want you to stop this. Itijube, you feel like killing yourself. Few days ago, wo ṣẹ̀ṣẹ̀ fún Genesis rẹ o. Láti fi ṣàìdá, àwọn náà lọ sọ̀rọ̀ sí pàtó yẹn náà. Stop it. Bukola Jesse, stop it. Bukola Jesse, stop it. Some few months ago, bó ṣẹ̀ṣẹ̀ fún Genesis rẹ o. Tó Ọlọ́run wá catapult ọkùnrin yẹn tó gbé lọ síbi gíga. Ojú ẹ̀ wá kéré. Gbogbo owó ẹ̀ ló ná fún blogger tó lẹ́sẹ̀ ẹ̀ papọ̀. Ìwọ ní èmi ẹlẹ́sẹ̀ òsì méjì. Tálábà pè lẹ́sẹ̀ òsì méjì. Ìwọ tó rí èèyàn kankan pè ẹ́ mọ́ látọdún gbọ́n. Ìwọ tó rí èèyàn kankan pè ẹ́ mọ́ látọdún gbọ́n. Ìwọ Manchester ìlàbà ẹ̀ náà. Àwa tún jókòó Manchester lọ ṣá. I need to travel or anywhere. Ó ga jù pẹ́pẹ́. Ó ga jù ó pẹ́pẹ́. Èmi ọmọ lọ́mọ. Oko lè jábọ́ nínú ọ̀rọ̀ tèmi. Èmi ò ní Ọlọ́run má jẹ́ kémi rí nǹkan tèmi máa fi wà nílùú Manchester yìí o. Tó kò ní wọ̀dí mi fódìdí ọdún 4 o. Bukky Jesse. I am beautiful. Lórí irọ́, wíìgì 1000 náà ta. Lórí irọ́, eyelashes. Lórí irọ́, ọjọ́ olórí kémi fake. I don't do rubbish makeup. I only make up when I'm going out, when I'm celebrating myself, or when I go to posh occasions. Ìwọ wá fẹ́ wá sórí Facebook lásán. Orí Facebook lásán wá ṣàdédé ṣán gbogbo makeup mojú wá dàbí èrè. Wá dàbí èrè mọ̀dò. Èrè mọ̀dò wá dàbí ọ̀bọ lágídò. Haruna Ozu. Mi tẹ màmá wò pé gẹ́ yìí ṣá. Wá ti torí pé ó fẹ́ wá ṣe Facebook live. Wá lọ ṣe makeup £25 lórí irọ́. Lórí irọ́ wà lọ kó aṣọ sọ́rùn, wà lọ ránṣọ, wà máa wò pé kí ló kó síná. Afọ̀wá fàkàrà gbá ṣáfẹ́ẹ̀tì, wà fi ṣáfẹ́ẹ̀tì gbá léèsì, wà fi léèsì gbá nẹ́ẹ̀tì, gbogbo ẹ̀ wà ṣàkóso gbogbo ẹ̀ lára, wà wá dàbí eégún adódé. Àwọn èèyàn náà máa sọ fún ẹ pé you are beautiful, and say thank you. Agbé wíìgì òṣì sórí lórí ibú ọmọ àlè játijàti. And I will never groom people for evil. Because tí wọ́n bá ti lọ báyìí, tó bá yọ máa padà. Bẹ́ẹ̀ni ká lọ bá yàbọ̀ ló máa bá. So stop it. Stop it, Samuale. Stop it. Stop it. Stop it. I hate you. I don't love you. Stop it. Ọláyé bàjẹ́ mo ṣì. Stop it. Stop it. Our best mom. Mommy ire wọlédé, ire ayọ̀, ire wọlédé, ire wọlédé, ire wọlédé. Best mom, ire wọlédé. Ó ní dúró wò tán, jẹ́ n tún rọra fi eléyìí, màmá yín jẹ fún ẹni o. Bukky, ẹ̀yin náà aṣọ, ẹ̀yin brumpa, ẹ̀yin já wọn lóko jẹ, ẹ̀yin pàpàpà. Ẹ̀yin òṣì tó gbé sẹ́nu, ẹ̀yin Dracula. Ẹ̀yin Haruna Ozu lórí irọ́ ni gbogbo ẹ̀ bá dé. Màmá wù ẹ́ báyìí lórí irọ́ àti wà àtàwọn Troyes ẹ kó ṣì dànù kẹ́ kó ṣì lọ. Kó ṣì dànù kó kúrò bí. Stop it, Samuale.
kó stop òṣì lóṣì lórí bíi ti kéré wò tó bá dọ̀la àtún máa sọ yòókù lọ. Thank you and God bless you all. Ẹ ṣé mo dúpẹ́ o, mi ò fẹ́ ṣe fracas fún Lizzy, jẹ́jẹ́ mi ni mò ń lọ. Lizzy Anjorin sọ fún ajá ẹ kó tọwọ́ ọmọ ẹ báṣọ. O rí àwọn tó fẹ́ràn ẹ, o ti rí àwọn tó fẹ́ràn ẹ báyìí. Bukky Jesse bó ṣe máa ń báyàn láyé jẹ́, ọ̀bániláyé jẹ́ ni. Ọ̀bániláyé jẹ́ ni. Lé dànù lẹ́gbẹ̀ẹ́ kó stop òṣì. Mi tí bẹ gbé gbogbo ẹ̀ wá o. Gbogbo bó ṣe bú tó yàyé máa kù la máa gbé wá. Ẹ̀yin náà ẹ lọ kó ló láyé ọjọ́ òun kẹ́kọ̀ọ́ síta. Káwá wo ẹni tó máa dùn jù. Bóyá wọ́n tó ṣẹ̀ṣẹ̀ bímọ tó náà ṣẹ̀ṣẹ̀ bímọ ló máa dùn ẹ́. Nígbà tó jẹ́ pé ìwọ gan rádaràda ló ń ṣe lórí social media. Dandan ni kò sọ̀rọ̀ ni bímọ tán ọmọ parí ìjà ni ṣẹnu jẹrẹjẹrẹ ṣẹnu jálajàla yẹnyẹnyẹnyẹnyẹnyẹ ẹ máa ṣe DNA ní ẹ àti DNA ní lack of respect fún ìyáálé ẹ. Bá lówó ṣe kò gbowó ṣe sọ́n kẹ́ kó ṣì dànù kó rádaràdára ní ẹ kó dànù kẹ́ kó kúrò lọ́dọ̀ mi. Dàrọ ẹ̀yin èèyàn yìí. Everybody that has participated in this live chat, I love you all. Thank you so much for coming. I've seen so many people, but I can't be mentioning your name. Tony King, thank you, all of you. I can see you there. I saw Mama Stop Shebe. Thank you, everybody. I love you. My admin Togbaski, thank you. Thanks a million. Love you all. Thank you. Ibi tí mo ti ń ṣe support work èmi ni mo wà o. Mo ti fẹ́ lọ kó gbẹ báyìí sí. Ẹ jẹ́ n fi mask mi kí n fi bo ẹnu mi. Ẹ ṣé. Ó dàárọ̀ o. Bye. Owó gbẹ irun. Ẹ ti rí mo ṣe ti gbé mask mi sẹ́nu bẹ́ẹ̀ ṣá ti rí mi. Ẹ ṣeun o. Ẹ ṣé o. Afrojuju ilẹ̀ fẹ́jú o. Ẹ ṣé o. Bye. Good night. God bless.